ẹ̀yin tẹ́ wà lókè òkun, gbogbo àkókò tẹ́ bá wà níbẹ̀, mo fi kí yín pé ẹ kú dédé ìwòyí o. Gbogbo ẹ̀yin tèmi tẹ́ wà lórílẹ̀-èdè Nàìjíríà, mo kí yín wípé a kú ojúmọ́. Gbogbo ibikíbi tí a bá wà, gbogbo àkókò tá a wà níbẹ̀ ni mo fi kí wa pátápátá. Mo ní a kú dédé àsìkò yìí. Òní lọ́jọ́ àìkú, àwa ti fa ìkú dẹ́gbẹ̀rà. Àní bíkú bá ń pa wọ́n lẹ́wọ̀rọ̀, àwa pẹ̀lú wọn kọ́. Lágbára lọ́wọ́ Elédùmarè, àìkú làwa fi dẹ́gbẹ̀rà lórí ètò yìí. Gbangbadẹkùn lètò, ibi tí gbangba ó ti máa dẹkùn, tí kedere ó ti máa bẹ̀ wò. Ẹ wò ó, ọ̀tẹ̀ ní ń jẹ́lù ń pè ọ́, kò sẹ́ni tí ò lóókọ. Yèyé gbàgede àṣà, Mojísọ́lá Àjàyí lóókọ mi. Èmi làrí kí ọmọ àfìjà sínú pèsè ẹ̀rín afebi sínú kò ń jahun. Èmi lọmọ bólóúnjẹ bá rí mi tó rojú máa sì fàyè jẹ tẹ́ ẹ lọ́rùn, torí tí mo kápá ọ̀kánjú àmì ni o. Àríkí ọmọ ajó má níwòrán, mo tún ti lé tèmi bọ̀ sórí àpèrè ètò lónìí. Ìbàràpá ni mí, ọmọ àfi bàràpìlẹ̀ ọ̀rọ̀. Tapá ti tan ìrúwà òjòkó. Agbe dúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà o, agbe ní dájà wa. Ẹ̀yin tèmi báwo ni iṣẹ́ wà? Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wà? Lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wà. Ẹ̀yin tèmi nílùú London ṣẹ́ wà. Ẹ̀yin tèmi káàkiri àgbáyé ṣẹ́ wà. Lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wà. Gbogbo ẹ̀yin tèmi jákèjádò àgbáńlá ayé, bí gbogbo tẹ́ ti ń wò mí, báwo ni iṣẹ́ wà? Lágbára lọ́wọ́ Elédùmarè, ìbànújẹ́ ò ní kàn yín, kò ní kàn mí. Gbogbo ojú tó ń wò mí, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin tẹ́ fẹ́ mi dọ́kàn, tẹ́ fẹ́ mi dénú, ẹ mà ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ, ẹ ní bọ́ sọ́wọ́ ajínigbé, ẹ ní bọ́ sọ́wọ́ ajínipa, wọn ò ní jí yín gbé, wọn ò ní jí yín pa. Lágbára lọ́wọ́ Elédùmarè, ẹni táburú máa kàn tó máa kàn wá, Ọlọ́run ò ní jí ó kàn. Alẹ́ ní táburú máa kàn tó máa kan àwa, tó máa kan ẹ̀yin, tó máa kan èmi, àti tó máa kan gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, Ọlọ́run ò ní jí ó kàn. Lágbára lọ́wọ́ Elédùmarè, ẹ wo nǹkan kan o, mẹ́wàá ń ṣẹlẹ̀. Ẹ̀yin náà ti mọ̀ tẹ́lẹ̀, ẹ ti mọ irú orílẹ̀-èdè tá a wà. Ibùjẹ́ ẹran tí wọ́n ń pè lórílẹ̀-èdè Nàìjíríà. Ó lágbára. Ojoojúmọ́ ayé ni ìṣẹ̀lẹ̀ aburú ń ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù nílùú tó lọ́ba tó níjòyè, tá a lólórí, tá a ní láàrẹ. Àmọ́ àwọn ààrẹ wa wọ́n wà bí aláìsí. Ṣùgbọ́n nínú òfin, nínú ọ̀la, ọmọ Pándọ̀rọ̀ á dàgbà á sì yè. Lágbára lọ́wọ́ Elédùmarè, gbogbo mìmì tó ń mì yìí kò ní mì wá máyé. Lágbára Ọlọ́run, èmi nígbàgbọ́ bẹ́ẹ̀ ni. Torí pé ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni o. Àní símọ́ yẹ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yẹn jọ̀ọ́, èyí tí mo mú wá láàárọ̀ yẹn bá mi pín, ẹ jẹ́ kó kalẹ̀, ẹ jẹ́ kó kákó. Nítorí pé orin ẹ̀gbọ́n wa Saheed Òṣùpá, ó ní tàbáníkò kan wá a ò lè sọ. Tàbáníkò kan wá a ò lè sọ. Olè kan ni tó kàn wá ò láfi ní. Ká má fi ohun tí ò dá kan èèyàn kan. Olè kan ọmọlàkejì kó kàn ní sẹ́. A lè máa sọ pé kò kàn wá, kò kàn wá. Ẹ jẹ́ bá ṣe mú àwọn ètò yìí wá, àwa ò fi wá pààyàn láyà. Bá ṣe mú wá, àwa fẹ́ kẹ́ fi wà lójúfò ni. A fẹ́ kẹ́ fi wà lójúfò ni. Bá ṣe mú wá ní gbogbo ìgbà. Mo ní ètò táwọn amúwá lóòrèkóòrè lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà. Àmúwá láti dẹ́rùbà ni, àmúwá láti pààyàn láyà, àmúwá láti dúnkokò tàbí láti halẹ̀. Ṣùgbọ́n àmú àwọn ètò yìí wá ká lè bá wà lójúfò, pàápàá jùlọ ẹ̀yin èèyàn wa tẹ́ wà lókè òkun. Bẹ́ẹ̀ lómi ò bá wálé, tàbí lómi ní nǹkan ṣe lórílẹ̀-èdè Nàìjíríà, kó lè mọ bí àárín sí tàbí bí ayé àsì la ṣe mú wá. Àmú ètò yìí wá láti dúnkokò mọ́ ni, a sì mú wá láti dẹ́rùbà ẹnikẹ́ni. Ẹ jọ̀ọ́, mo fi Ọlọ́run ọba bẹ̀ gbogbo àwa tí à ń wo ètò yìí láàárọ̀ yìí. Iṣẹ́ yín ò ní dìṣẹ́. Ẹ máa bá mi subscribe sórí channel Yèyé Gbàgede Àṣà TV. Ẹ máa bá mi share, ẹ pín ká. Tẹ́yin ò bá ti subscribe ni o, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ bá mi subscribe sí, mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹ bá mi pín káàkiri. Ẹ share, ẹ jẹ́ ó kálẹ̀, ẹ jẹ́ ó kókó. Àwọn Fúlàní agbésùnmọ̀mí agbébọn wọn mú ní kékeré o. Wọ́n tún ṣe ìkọlù ní ìdájí àná sí àwọn arìnrìn àjò. Àwọn ọmọ Ọlọ́run tí wọ́n rin ìrìn àjò. Àní ìṣẹ̀lẹ̀ ńlá ni èyí tó tún ṣẹlẹ̀ ní ìdájí àná. Lágbègbè Ẹdẹ Road ló ti ṣẹlẹ̀. Àwọn Fúlàní wọ́n máa ṣe ìkọlù alágbára sáwọn arìnrìn àjò yẹn lánàá. Ó lágbára. Àmọ́ Ọlọ́run kó wọn yọ, orí kó wọn yọ, Ẹlẹ́dàá wọn kó wọn yọ. Ẹ bá jẹ́ àdúpẹ́, èmi á máa sọ lórí ètò yìí. Mo ní ká kóró ká kọ́fà ká sì kó ń tàfà.
nítorí pé oró ò ní gbéra rẹ̀ dọ́dọ̀ ẹranko, ọfà náà ò ní dira rẹ̀ lámùrèpẹ̀fọn. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn agbófinró wa, àwọn àjọ àmọ̀tẹ́kùn, àwọn ojúlalákànfin ṣọ́rí, àwọn àjọ fìjìláńtẹ́, àwọn OPC Oòduà People's Congress. Mo dúpẹ́, mo lù yín lọ́gọ̀ ẹnu, mo gbé òṣùbà káre láyé fún yín, nítorí pé àwọn wọ̀nyí ni èjìká tí ò jẹ́ kẹ́wò jábọ́. Kódà wọ́n ti kọlu inú igbó ọ̀hún báyìí. Wọ́n ti ń ṣiṣẹ́ takuntakun, wọ́n ń ṣe gudugudu méje òun yàyà mẹ́fà nínú igbó ọ̀hún. Mo wá rọ̀ wá gbogbo àwa ọmọ Nàìjíríà, a ní gbogbo àwa ọmọ Yorùbá àtàtà tí a ní nǹkan táwọn bàbá wa fi ń ṣagbára. Ṣé mọ̀ pé mi ò jẹ́ tàn yín lórí ètò yìí, mo máa ń sọ fún yín ní gbogbo ìgbà pé gbogbo nǹkan ohun àmúṣagbára àwọn bàbá ńlá wa, ẹ jẹ́ kó ní kálukú ta mọ́ra ká bẹ̀rẹ̀ sí ní lò ó, kì í mọ̀ ṣeré. Àwọn ará bí ò máa da ní kékeré, ẹni ó lòkìgbẹ́, ẹni ó làkàbá, ẹni ó lòòkà lùwó. Ẹ wò ó, ẹ jẹ́ kí gbogbo wa kó jáde, ẹ jẹ́ ká fi ranra wa lọ́wọ́. Gbogbo nǹkan tá a bá lè fi gbèjà ara wa pátápátá ni kẹ́ ẹ jẹ́ a fi gbèjà ara wa. Àlọ́ àṣejù bá bójú yìí tó gẹ́. Gbogbo ẹ̀yin èèyàn mi káàkiri àgbáyé, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ẹ má jẹ́ ká dúró lásán. Ọlọ́run gbọ́, ẹnu nìkan ò ṣe é. Àní ká tó dé ilẹ̀ ìlérí tá à ń lọ Yorùbá nation, káwa gan ti jẹ́ kí wọ́n mọ̀ sára, wọ́n sì máa mọ̀ sára lágbára láìpẹ́ láì jìnnà. Sórí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ní nǹkan àgbà lọ́wọ́, ẹ̀yin èèyàn má jẹ́ èèyàn tẹ́tẹ́ ní nǹkan àmúṣagbára lọ́wọ́, ẹ jẹ́ kí kálukú lò ó. Torí pé ó ti ń di lemọ́lemọ́, ajínigbé lónìí, ajínigbé lọ́la, ìfẹ̀míṣòfò èyí táwọn Fúlàní ń ṣe, ó ti ń di gbogbo ìgbà, ó ti ń pọ̀ jù. Ṣé ẹ gbàgbé arábìnrin kan tó lọ rèé kí ọkọ ẹ̀ tí mo mú wá lórí ètò Bí Ayé ń Lọ ní nǹkan bí ọjọ́ bíi mélòó sẹ́yìn lórí ìkànnì yìí náà? Ìyá ọkọ rẹ̀ tó lásídẹ̀ǹtì tí wọ́n gé ẹsẹ̀ rẹ̀ ló lọ tọ́jú o. Ó sì ń bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun yìí náà ni. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ ti sùn, ẹ̀mí ò sì rí yín bá wí. Ọmọ àlè nìkan ní fọwọ́ òsì júwe ilé bàbá ẹ̀, ó ṣe máa rí náà ló ṣe ń rí yẹn. Ẹ lè ṣe é jù bẹ́ẹ̀ lọ torí ọ̀jẹ̀lú níyẹn, kì í ṣòṣèlú. Gbogbo ẹnu làwa fi sọ, kò sí ohun tẹ́ ẹ fẹ́ ṣe fún wa. Ọ̀jẹ̀lú níyẹn, kì í ṣòṣèlú. Ẹni bá jẹ́ òṣèlú á mójútó lú ẹ̀. Wọ́n ní àgbà kí wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Bí àgbà bá fi wà lọ́jà torí ọmọ tuntun bá wá, jẹ́ pé àgbà dàgbà òṣìkànú. Ọ̀jẹ̀lú níyín. Ẹ wò ó, ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ létí ẹni. Àwa ti kọjá ẹni tí ó máa bẹ̀rù kó tó sọ̀rọ̀. Ọ̀jẹ̀lú níyẹn, kì í ṣòṣèlú. Tẹ́ bá jẹ́ òṣèlú gidi, tẹ́ bá jẹ́ olóṣèlú gidi tó náà ní àwọn èèyàn lú ẹ̀, ìlú tẹ́ jẹ gómìnà lé lórí, ẹ máa ṣe dáadáa, ẹ máa ṣe bó ṣe tọ́, ṣùgbọ́n ẹ lè ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ torí ohun tí èèyàn ò bá ní kì í bùyàn. Ẹ lágbára láti ṣètò ààbò tó gbókan nípínlẹ̀ Ọ̀ṣun. Oyètọ́lá ni mò ń bá wí, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ lágbára láti ṣe ohun tó tọ́, ẹ lágbára láti ṣe ohun tó yẹ. Ibi wọ́n fi yín síbẹ̀ ni. Ẹ sì ń jíṣẹ́ fáwọn baba ńlá kú yín tí wọ́n fi yín síbẹ̀, àbí? Ìyún náà tún da. Àmọ́ ọba tó jẹ tìlú tòrò, orúkọ ẹ̀ ò ní parẹ́ nínú ìwé ìtàn. Èyí tó jẹ tìlú tún dàrú náà, orúkọ rẹ̀ ò ní parẹ́ nínú ìwé ìtàn. Èwo ni ká fi ní joyè àwòdì ká má lè gbẹ́dì ẹ̀? Kí ló dé, kí ló ń ṣe yín? Orí ètò Gbangbadẹkùn ni mo wà. Gbangbadẹkùn kedere sì ń bẹ̀ wò. Wọ́n ṣe ìkọlù tó lágbára sáwọn arìnrìn-àjò, ọpẹ́lọpẹ́ wípé wọ́n jẹ́ ọmọ Ọlọ́run. Ọpẹ́lọpẹ́ pé tó Ọlọ́run tí wọ́n ń sìn ò ní dójú àdúrà tí wọ́n, torí orí òkè náà láwọn tí ń bọ̀. Ibi àdúrà náà mà láwọn lọ. Mo ní fọ́nrán yìí dání, àwọn tó ṣẹlẹ̀ sí wọ́n fi ẹnu ara wọn sọ. Inú igbó eléyìí tó jẹ́ ti ilé ẹ̀kọ́ gíga fásitì Awólọ́wọ̀ University, ilé ẹ̀kọ́ gíga fásitì Awólọ́wọ̀, Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ilé Ifẹ̀. Àwọn ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn, àwọn ọmọ ẹgbẹ́ OPC wọ́n ti kọlù bẹ̀. Wọ́n ṣiṣẹ́ takuntakun lọ lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run á dẹ̀ bá mi dúró tì yín, Ọlọ́run á fún yín ṣe. Kú ní bọ́ sọnù lágbára Ọlọ́run. Agbára àwọn ẹni bí ò ní ká yín, gbogbo ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò wọ̀nyí. Àwọn arìnrìn-àjò yìí wọ́n ní iná yẹn kàn tàn sáwọn ní yòó lọ́ọ̀kan, ọlọ́pàá làwọn pè é. Àwọn ń torí òkè bọ̀ ní òpópónà Ẹdẹ Road nífẹ̀ẹ́. Bí iná ṣe tàn sí wọn yòó, ọlọ́pàá ni wọ́n pè, wọ́n sì dúró, mọ́tò dúró, dẹ́rẹ́bà dúró, ó tẹ ìjánu ọkọ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn ará bí tí wọ́n yọ sí wọn,
wọ́n jẹ́ àwọn Fúlàní afẹ̀míṣòfò. Èyí tó yani lẹ́nu tó bani lọ́kàn jẹ́ ni pé àwọn ọmọ píníṣín, ọmọ tó jẹ́ pé ìmí inú wọn tí mo bá mu màá lù ú ṣe léṣe, ṣùgbọ́n mi ò lè lù ú, ẹni tó dàgbà jù mí gan ló lè lù wọ́n nítorí ohun ìjà olóró tí ń bẹ lọ́wọ́ wọn. Ṣé tìbọn tó ń bẹ lọ́wọ́ wọn la fẹ́ sọ ni àbí ti àdá àbí tọfà? Wọ́n ní idà ń bẹ lọ́wọ́ wọn, idà olójú méjì sì ni tí ó máa kọ mọ̀nàmọ̀nà. Idà wọn lógùn débi pé béèyàn bá ń sáré lọ níwájú lọ́hùn yẹn tí wọ́n bá na idà wọn ṣàrà yóò bá onítọ̀hún. Ta ló jẹ́ ta fèlèfèlè lójú ohun ìjà olóró lójú ìbọn? Abẹ́ẹ̀ rí báyìí, ojoojúmọ́ làwọn afẹ̀míṣòfò yìí, àwọn Fúlàní ni wọ́n ń gbìnàyà, wọ́n ti pọ̀, wọ́n ti yí wa ká. Ṣé bí mo sọ fún yín pé ta bá sọ pé wọ́n yí wa ká, a ò wá láti dẹ́rù ba ẹnikẹ́ni lórí ètò yìí, a ò wá láti dúnkokò mọ́ èèyàn lórí ètò yìí. Wọ́n ní ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ létí ẹni. Ọ̀rọ̀ tí a bá ń rí lójoojúmọ́, wá wò ní òkọ̀kọ̀ rí. Táwa bá ti rí, a máa fi hàn ẹ̀yin èèyàn wa, pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ wa. N tá à ń rí lójoojúmọ́ tó sì jẹ́ pé àwọn tó ṣẹlẹ̀ sí ni wọ́n ń wá. Fídíò wà, fọ́tò ni wọ́n sọ pé wọ́n fi ṣe fọ́tóṣọ́ọ̀bù, fídíò ṣọ́ọ̀bù kọ́ leléyìí. In tó ṣẹlẹ̀ ni àwọn tó sì ṣẹlẹ̀ sí ni wọ́n sọ̀rọ̀ níbẹ̀. Ẹ wò ó, àní bọ́ sọ́wọ́ ọlọ́wọ́. In tó lè ṣe mí láǹfààní jù ni pé kẹ́ bá mi pín fídíò tí mo ṣe láàárọ̀ ẹ̀. Ẹ pín ká, ẹ jẹ́ kó kálẹ̀, ẹ jẹ́ kó kókó, káwọn èèyàn wá lè wà lójúfò ni o. Ọ̀ṣun state ó ti di ohun àní wọ́n tiẹ̀ ní wá ṣe nǹkan kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun láìpẹ́ yìí, mo ní rárá mi ò lọ. Nítorí ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni. Ètò ni tó yẹ ká ṣe, ká gbé ká tẹ sáfẹ́fẹ́, ṣùgbọ́n wọ́n ló ẹni tó wẹjú lẹ̀rù ń bà. Ẹ̀rù ń bà mí ni. Ọlọ́run má jẹ́ ká bọ́ sọ́wọ́ ọlọ́wọ́. Orílẹ̀-èdè yìí la wà láìmọye ọdún sẹ́yìn, èmi tí mò ń sọ̀rọ̀ yìí mi ì ṣọmọdé mọ́. Bẹ́ẹ̀ ni mi kì í ṣọmọ àgbésọ́rùn roko. A ti wà lórílẹ̀-èdè baba ńlá wa yìí náà ti pẹ́. Kò sí fòyà, kò sí wàhálà, kò sí dààmú. Àmọ́ gẹ́gẹ́ bí ìtàn tá gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà, ogun Fúlàní ò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ o. Ilẹ̀ Yorùbá ló borí wọn nígbà tó ṣẹlẹ̀. Èyí tó tá à ń bá lọ yìí náà, àwa Yorùbá la máa borí wọn lágbára lọ́wọ́ Elédùmarè, lágbára lọ́wọ́ Àláù Ràbí, àwa la máa borí wọn. Lágbára lọ́wọ́ àwọn alálẹ̀ ilẹ̀ Oòduà, lágbára lọ́wọ́ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá, lágbára lọ́wọ́ àwọn ọ̀kànlénírínwó igba irúnmọlẹ̀ tó rọ̀ wá látòde ọ̀run wá sílé ayé, tó jẹ́ pé àyájọ́ oṣù tá a wà, oṣù Ògún èyí, iná lóṣù wọn tí wọ́n rọ̀ wá látòde ọ̀run wá sílé ayé. Ilẹ̀ Yorùbá ó borí gbogbo àwọn ẹni bí. Ilẹ̀ Yorùbá ó borí gbogbo àwọn afẹ̀míṣòfò. Ilẹ̀ Yorùbá ó borí gbogbo àwọn iṣẹ́ òkọ́kọ́ agbébọn apanijayé. Ilẹ̀ Yorùbá ó borí wọn lágbára Ọlọ́run. Àní ilẹ̀ ògẹ́rẹ́ afọkọ́ yẹrí alápòkà, àjòmísanra lórúkọ tá à ń pe ilẹ̀, Daṣẹ́dẹpẹ̀nù lórúkọ tílẹ̀ ń jẹ́, tí gbé ní mì bíi ti kàlùkàlù. Á gbé àwọn ọ̀tá orílẹ̀-èdè Nàìjíríà mì, á gbé àwọn ọ̀tá orílẹ̀-èdè Yorùbá mì, á gbé àwọn ọ̀tá yorubanation mì. Torí pé ààyè sọ, ààyè polongo, ààyè palantia. Ààyè sọ lójoojúmọ́ wípé àwọn afẹ̀míṣòfò yìí ti yí wa ká, kì í ṣe ìròyìn mọ́ rárá. Kódà à ń bá wọn gbélé ẹlòmíì nínú wọn, a máa ń bá wọn gbélé tá a mọ̀. Èyí tó wá dunni jọjọ, tó bà mí lọ́kàn jẹ́ jù, òun ni pé àwọn Yorùbá wa ti ń darapọ̀ mọ́ wọn. Ẹ má jẹ́ ká parọ́ fúnra wa. Látàrí àìsíṣẹ́, látàrí àìsówó, látàrí àtẹnujẹ, àwọn ọmọ Yorùbá àtàtà ti ń darapọ̀ mọ́ wọn o. Wọ́n ń darapọ̀ mọ́ àwọn Fúlàní iṣẹ́ òkọ́kọ́ afẹ̀míṣòfò láti ṣiṣẹ́ ibi. Arábìnrin kan tí mo mú ètò rẹ̀ wá lórí ibi ayé ń lọ, tí wọ́n jí gbé, òun náà máa sọ̀rọ̀. Ṣé ẹ ti gbàgbé ni ìyá ọmọbìnrin kan tí wọ́n pa pẹ̀lú olóòtẹ́ẹ̀lì tí wọ́n jí gbé, tí wọ́n jọ pa wọ́n, àti ọlọ́kadà tí ó gbówó lọ? Ṣé ẹ rántí mo ti mú ètò yẹn náà wá lórí ìkànnì yìí, lórí ètò bí ayé ń lọ? Ṣé ẹ rántí pé ìyá arábìnrin yẹn, ìyẹn olóòtẹ́ẹ̀lì Gbénga Owólabí tí wọ́n pa nílùú Ògbómọ̀ṣọ́? Ṣé ẹ rántí pé ìyá arábìnrin yẹn sọ pé nígbà tí wọ́n bóun sọ̀rọ̀ lórí fóònù lórí ọ̀rọ̀ báwọn ṣe máa gbé owó wá, àwọn míì ń sọ Yorùbá nínú wọn, àwọn míì ń sọ Yorùbá tí ò dánmọ́rán, àwọn míì ń sọ Yorùbá tó fluent, Yorùbá tó dánmọ́rán, tó wà òkè, tó wà pa. Ṣé ẹ fẹ́ sọ fún mi wípé kò sí Yorùbá láàrin àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ aláàbí, tí wọ́n jọ ń ṣiṣẹ́ burúkú yìí? Ọmọbìnrin kan náà nílùú Òṣogbo wọ́n jí gbé
ọ̀sẹ̀ tó kọjá wọ́n ní kórópọ̀ ni wọ́n ṣe fi ń kóyàn lóṣogbo báyìí bẹ́ẹ̀ bá wọ márúwá ẹgbẹ́ bẹ́ẹ̀ wọ kórópọ̀ ẹ dáràn ó ṣe ò fáwọn gómìnà wa ẹ ti gbàgbé wípé àríṣe láríkà àríkà bàbá ìrègùn ní bàbá àrísọ́ka sí orílẹ̀-èdè olómìnira Yorùbá ẹ má jẹ́ ká káàárẹ̀ ọkàn ẹ jẹ́ kí n dúpẹ́ takuntakun lọ́wọ́ bàbá wa Bánjí Akíntóyè àti débẹ̀ tán lágbára lọ́wọ́ Elédùmarè ipá ò ní pin yín ẹ̀ ní kánjú kú bàbá Bánjí Akíntóyè á máa rí yín pẹ́pẹ́pẹ́pẹ́ ìmáàmù ilẹ̀ Yorùbá Abdulrasheed àdúrà mi gbà orúkọ là ń pọ̀ baládé bàbá ẹ má bínú pé mo bá yín lóye mo pè yín lórúkọ chief ìmáàmù ilẹ̀ Yorùbá ẹ ṣeun ẹ kú iṣẹ́ takuntakun bàbá yìí náà ń ṣiṣẹ́ takuntakun olóyè Sunday Igboho akin ọmọ Jagaban tiwa nìyẹn àwa ò mẹ́ni kankan ní Jagaban mọ́ àfi Sunday Igboho nìkan lágbára lọ́wọ́ Elédùmarè ipá ò ní pin yín ẹ kú iṣẹ́ takuntakun ẹ ní ṣánkú àwa náà ò ní ṣánkú gbogbo àwa tí à ń jà takuntakun tá à ń ṣiṣẹ́ takuntakun fún orílẹ̀-èdè olómìnira Yorùbá ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ló máa parí ẹ̀ tádùn ẹ̀ bá dé wọn ní fi wá ṣàwátì ẹ̀yin tèmi ẹ pín fídíò tá à ń ṣe láàárọ̀ yìí gbogbo fọ́nrán tó yẹ kẹ́ ẹ rí wò ń bẹ̀ ni màá mú wá fún yín gbogbo àwọn fídíò tó jẹ́ ẹ̀rí máa jẹ́ mi nìṣó máa fi sórí ẹ̀ fọ́nrán yẹn gan ni màá fi sórí ẹ̀ ní ṣísẹ̀ntẹ̀lé bẹ́ẹ̀ ni tó jẹ́ pé ìyẹn ni màá fi yín sílẹ̀ pẹ̀lú ẹ̀ tí ẹ máa wò ní ṣísẹ̀ntẹ̀lé kẹ́ ẹ lè mọ̀ wípé àwa kì í he àhesọ ọ̀rọ̀ èmi ò ní hèèrà débi tí máa hèyí tí ò lọ́mọ nú èmi ò ní hèèrà débi tí máa hèyí tí ò lọ́mọ nú sẹ̀ ẹ wò ọ̀rọ̀ tó bá dáni lójú wọn ní kì í kọsẹ̀ létí ẹni àwọn ẹ̀rí àwọn fọ́nrán wọ̀nyí ló jẹ́ ẹ̀rí fún wa èyí tẹ́ fi máa mọ̀ wípé a mọ ohun tá à ń ṣe lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà àkàn kì í ṣe àhesọ ọ̀rọ̀ àwa kì í hun ọ̀rọ̀ jọ pèrèpèrè orí rédíò tó perégedé ni mí àti orí tẹlifíṣàn òun ló fi jẹ́ pé mo dúró gidigba lórí online tẹlifíṣàn mi yìí mo sì mú ohun tó tọ́ tí kì í ṣe rọ́wá fún yín lójoojúmọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi máa wò ẹ pín ká ẹ gbé mi lárugẹ ẹ wá ṣe ìpolówó ọjà yín lórí ètò yìí ẹ lè pè mí lẹ́yìn ètò bẹ́ẹ̀ bá fẹ́ ní ìtanilólobó tẹ́ fẹ́ ṣe fún wa tàbí pé ẹ fẹ́ polówó ọjà yín lórí ètò yìí 08039722703 08039722703 08039722703 tàbí kẹ́ ẹ pè 08028481850 08028481850 ẹ fi tiyín ẹ fi gbé tiwa náà lárugẹ oore tẹ́ lè ṣe wá ní pé kẹ́ ẹ máa bá wa pín ẹ máa bá wa share fídíò wa ẹ jẹ́ kó kálé ẹ jẹ́ kó kákó ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káwọn èèyàn orí gbẹ́ ẹ jẹ́ kó dá mọ̀ wípé n tó dáa là ń gbé ṣe lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV ní gbogbo ìgbà láti mú ìtanilólobó wá fún yín torí pé pánsá òfura pánsá jáná àjà òfura àjájì onílé tí òfura olè á kó olè ò ní kó wa lẹ́rù lọ tọmọtọmọ olè ò ní gbẹ̀mí wa àwọn afẹ̀míṣòfò Fúlàní ò ní gbẹ̀mí wa lágbára lọ́wọ́ Elédùmarè bíbí bá ń lọ níwájú àwa ò ní bá a o bó ń bọ̀ lẹ́yìn kò ní bá wa àní àtòfò àtàrùn kó máa gbénú ìgbẹ́wò wá towó tọmọ òun ni kó ṣe wọ̀ sọ́ọ̀dẹ̀ wa lágbára lọ́wọ́ Elédùmarè àwa ò wá ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ àtèmi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ẹ̀ ní mórí búṣọ ẹnu ẹ̀ wá ní ṣàwúre lẹ́yìn gbèsè ẹ̀yin èèyàn mi ẹ máa bá mi pín fídíò yìí torí nǹkan fídíò tí mo mú wá lónìí fọ́nrán tí ẹ máa wò àgbọ́kọ̀ hà ní nínú fídíò tí mo ṣe lónìí yìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bà mí lẹ́rù nígbà tí wọ́n ju fọ́nrán ọ̀hún sí mi èmi gan kọ̀ hà mo ní kí ló dé ṣé bá ṣe máa bá a lọ rèé ṣá àmọ́ a lè bá lọ báyìí nítorí pé yóò dópin lọ́jọ́ kan ohun tó sì lè jẹ́ kó dópin náà ni Yorùbá nation ló lè jẹ́ ó dópin Yorùbá nation ló lè fòpin sí gbogbo wa lásìgbò mo tún kí bàbá wa chief imam ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan sí ìpàdé ń lọ káàkiri lọ́lọ́kan òjọ̀kan lórí ọ̀rọ̀ Yorùbá nation àwa ò tẹ̀tì
á sì ní káàárẹ̀ ọkàn láti máa mú wá fún yín, máa mú wá fún yín bó ṣe ń lọ lára àwọn ìgbésẹ̀ tí bàbá wa chief imam náà ti gbé lóríṣiríṣi. Ṣùgbọ́n kìkìdá kẹ́yìn kan share fídíò yìí ni ẹ̀yin èèyàn mi, ẹ bá wa share ẹjọ́ kálẹ̀ ẹjọ́ kókó, nítorí pé Yorùbá nation yẹn ló lè ṣe. Ọ̀rọ̀ àwọn ajínigbé, agbébọn, agbésùmọ̀mí Fúlàní afẹ̀míṣòfò ó ń kọ mí lóminú. Ẹ jọ̀ọ́, Yorùbá nation ló lè fòpin sí o, bẹ́ẹ̀ ni, nítorí pé ọ̀jẹ̀lú ni gbogbo àwọn olórí wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọn kì í ṣòṣèlú, wọn kàn pera wọn olóṣèlú, wọn ń ṣe olóṣèlú. Àwa mọ àwọn olóṣèlú láyé àtijọ́, òṣèlú bàbá Àkẹ́nẹ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ọ̀run re, láwọn tí wọ́n fi owó kòkó, owó àgbẹ̀ tí wọ́n fi kọ́ cocoa house. A mọ̀ wọn, àwọn tó ti ṣe gudugudu méje yàyà mẹ́fà, àwa mọ̀ wọn. Àwọn èèyàn má jẹ́ èèyàn òtẹ́ tí wọ́n gbé orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú òtítọ́, àwa mọ̀ wọn. Ṣebí gbogbo àwọn aládarí wa yìí náà ló jẹ́ pé iléèwé ọ̀fẹ́ tí iléèwé Awólọ́wọ̀ ni wọ́n lọ. Àwa ọmọ mẹ̀kúnnù àmàrí iléèwé ọ̀fẹ́ lọ mọ́ báyìí. Ẹ̀yin nu, Ọlọ́run nu. Àríṣe láríkà àríkà bàbá ìrègùn, ìrègùn bàbá àrítọ́ka sí. Gbogbo ohun tẹ́ẹ̀dá bá ṣe ní òjìyìn, ẹ jìyà ẹ̀bẹ̀ dọ́run. Àtayé ilẹ̀ tẹ̀ ti kẹsàn torí páyé lẹ̀sán wà. Bẹ́ẹ̀ ni. Ẹ wò ó, ẹ má jẹ́ gbòpò lọ lé olóró. Ẹ má jẹ́ ń dènà pẹnu ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ má jẹ́ kí n fàágùn, nítorí pé mo nílò láti fi yín sílẹ̀ pẹ̀lú fọ́nrán yẹn. Kẹ́ ẹ máa wò ó. Màá mú àwọn fídíò yẹn wá, fídíò tó jẹ́ ẹ̀rí máa jẹ́ mi ìṣó. Ẹ wò ó, ẹ jẹ́ ká wà lójúfò fún ìtanilólobó. Òun ni ètò Gbangbadẹkùn tòní ló dálé lórí. Wọn ò ní jí yín gbé, wọn ò ní jí ọmọ yín gbé, wọn ò ní jí mi gbé, wọn ò ní jí gbogbo agbélágbára Ọlọ́run. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Oníyàn ṣe wọn lọ́bẹ̀ ṣe wọn yẹn àbùkìlẹ̀ bá wọn dọ́fun tìrín náà, ẹ ṣeun o. Ẹ jẹ́ kí mi ó yẹ̀ bàbá yìí kí n máa fi ṣe lọ, kí n wá fi sílẹ̀ pẹ̀lú fídíò tẹ́ máa wò. Àwọn fọ́nrán ìtanilólobó tá a mú wá fún yín lónìí pé ká lè wà lójúfò ni. Pánsá ni òfura ló jáná, àjà òfura àjà jìn, bó nílò bá fura olè akọ. Ẹ jẹ́ ká jọ wà lójúfò ní gbogbo ìgbà. Ẹ jọ̀ọ́, ẹ bá mi share fídíò yìí, ẹ pín ẹjọ́ kálé kó kankun, ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn ọ̀tọ̀kùlú ìlú. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Yeyegbagedeasatv Àṣàmójúsọ́lá Àjàyí ló kọ mí lẹ́ẹ̀kan sí. Àríkẹ́ni mi ọmọ àfìjà sínú pètè ẹ̀rí àfibi sínú kò ń jẹ ahun. Èmi lọmọ bó ló ń jẹ bá rí mi tó rojú máa sì fà ìjẹ tẹ́ ẹ lọ́rùn, torí tí mo kápá ọ̀kánjú àmì ni o. Àríkẹ́ ọmọ ajó má níwòrán, mo tún ti ṣe tán lórí ètò tòní. Akọ̀tún láti mú wá fún yín nígbà míì lórí ìkànnì yìí lóòrèkóòrè lágbára lọ́wọ́ Elédùmarè. Ìbàràpá ní mí ọmọ àfi bàràpẹ̀lẹ̀ ọ̀rọ̀ tápá ti tan ìrúwà òjòkó. Agbẹdúdú orí òkèlè àpọ̀ gàgàrà kíkọ lérò agbé ló máa ń dájà tiwa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ bí ẹ̀ ń wo ìkànnì Yeyegbagedeasatv ní gbogbo ìgbà. Ipá ò ní pé yín, ẹ ní mórí búsọ ẹnu, ẹ ní ṣàwúrí lẹ́yìn gbèsè. Ẹ ṣeun ẹ̀yin olólùfẹ́ mi, mo dúpẹ́ o. Ẹ kú àdúró tì mí, mo dúpẹ́, mo mọ̀ ọ́ lóore o. Ẹ ṣeun. Ní nǹkan bí ìdájí àárọ̀ yìí la gbọ́ pé àwọn Fúlàní wọ́n ṣe bẹ́ẹ̀ ní agbègbè Ẹdẹ Road nílùú Ifẹ̀, wọ́n ṣe ìkọlù sí àwọn arìnrìn-àjò kan. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹlẹ́dàá ò jẹ́ kó ṣe bẹ́ẹ̀ lágbára o, wọn ò gbẹ́nikẹ́ni lọ. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n gbìyànjú, àwọn ikọ̀ aláàbò yòókù, ikọ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn, vigilante, OPC, wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọnú igbó tá à ń wí. Igbó yìí ló jẹ́ igbó tí ó jẹ́ ti ilé ẹ̀kọ́ ga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó jáde sí express road ní ọ̀nà Àkúrẹ́ Ìbàdàn. Igbó ńlá yìí ni àwọn Fúlàní ni wọ́n sá wọ̀. Lára àwọn tí orí kó yọ nínú ìjàmbá wọn wà pẹ̀lú wa. Ẹ bá dákọ̀ yín fún ọmọ Nàìjíríà alàgbà. Orúkọ mi ni Ọlátúndé Olúwaṣeun. Èyí tí ìṣẹ̀lẹ̀ tá a gbọ́ eré ni àbáwádà bó tọ́. Àwàdà kọ́ ẹ má parọ́ o. Àwàdà kọ́ o, àwa gangan ló ṣẹlẹ̀ sí. Ẹ̀yin àbẹ́lòmí. Àwa gangan ló ṣẹlẹ̀ sí. Bó ló ṣe ṣẹlẹ̀? À ń bọ̀ láti Òṣogbo ní àárọ̀ yìí nígbà tí a dé Ẹdẹ Road níbi tí ojú ọ̀nà ò dá yẹn níwájú Funians lẹ́ńtà gáàsì yẹn ṣá. So mọ́tò wa ń bọ̀ lọ́ọ̀kan, a kàn rí wọ́n kàn tan náà ńlá kan sí wa. Èrò ọkàn wa ni pé bóyá àwọn ọlọ́pàá àbáwọn elétò ààbò kan ni. Ọkọ̀ wa wá tẹ̀sẹ̀ dúró díẹ̀. Báyìí dúró díẹ̀ báyìí bí àwọn ẹni táwọn wí mọ́ iye ọ̀rọ̀ jáde láti inú igbó nìyẹn pẹ̀lú ìbọn àti ìdà lọ́wọ́ wọn tó mú dáadáa. Wọ́n lọ sọ́dọ̀ sí ibi tí dírẹ́fà wa wà, wọ́n fẹ́ wọ jábọ́. Èròǹgbà wọn ni pé kán wọ jábọ́, kán wọnú mọ́tò kan máa gbé wa lọ. Bọ́ ṣe ń bá dírẹ́fà fà, dírẹ́fà ò ní paná mọ́tò, ó ṣáà sàṣẹ́gbẹ̀ gbogbo wa ti ọkàn wa ti dàrú nú mọ́tò. Ẹnìkan ni wọ́n á sọ fún wọn pé we are coming from mountain, àwa kan nu wa torí a lọ sí program ni ọmọ Ọlọ́run ni wa. Bí ìṣẹ̀lẹ̀ bá bẹ̀rẹ̀ sí ń fèdè fọ̀
à ń gbàgbọ́ sáà pé Jésù so gbogbo tá à ń ṣe yìí ni ò jẹ́ ká mọ̀ ní ò jẹ́ ká mi ò rò pé kò yẹ ká mọ̀ tó máa ṣe àwọn méjì nínú wọn lọ síwájú wọ́n fà kan nínú wa wọ́n fà jábọ́ nínú mọ́tò nígbà wọn fà jábọ́ nínú mọ́tò àti rò pé ó ti parí náà ní bíbá ìtàn parí ìrìnàjò wá sí níbọ̀ Ọlọ́run àdúgbò lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run kó wa wọ́n fà wọn jáde nínú mọ́tò wọ́n fìbọn tì lẹ́sẹ̀ wọ́n ń gbé idà yẹn sókè láti ṣá bọ́ Ọlọ́run ò jẹ́ kí idà yẹn wálẹ̀ àwa ní èrè tá a fún mi pé Ọlọ́run dára láàárọ̀ yìí Ọlọ́run jẹ́ kí idà yẹn kó wálẹ̀ àṣà dúró síbẹ̀ àṣà ń parí gbogbo ẹrù lọ́wọ́ wa àṣà ń fún wọn àti báàgì àti fóònù àtowó àṣà ń fún wọn wọ́n ń gbà wọ́n sọ́lẹ̀ wọ́n ń gbà wọ́n sọ́lẹ̀ wọ́n ń gbà wọ́n sọ́lẹ̀ a lè sọ pé nǹkan báyìí ló kọ́ ayọ̀ ju Ọlọ́run lọ nígbà tó yá tá a ṣe gbogbo ilé ìtàn báyìí àṣà rí pé ó ṣà ń dá díẹ̀ wọ́n pọ̀ ààrẹ gbogbo wọn àwọn kan ti wà lẹ́yìn mọ́tò wọ́n ń wá ọ̀nà láti ṣílẹ̀kùn mọ́tò yẹn wọlé àmọ́ bọ́ ṣe ń fà làwa náà ń fà ní ilẹ̀kùn yẹn wọ́n ti gbẹ àwọn ẹrù yẹn gbà tó yá jábà sí pé òun ti ráyè níwájú ó jọba sí ààyè ó fẹ́ kíkì mọ́tò bọ́dà wa tí wọ́n fà sílẹ̀ òun náà sáré rápárá ó sáré wọlé bá ṣe gbé mọ́tò báyẹn sálọ nìyẹn. ẹ̀yin ò rò pé wọ́n lè jẹ́ adigunjalè. nípa orí ọ̀fẹ́ Ọlọ́run a rí wọn dáadáa mo wà 100% sure pé Fúlàní ni wọ́n níta fi mọ̀ ní pé a rí èdè ẹnu wọn sọ èdè ẹnu wọn jáde a rí pé Fúlàní ni wọ́n a dẹ̀ rí wọn ò bójú rárá. wọn ò bójú rárá a rí wọn dáadáa gẹ́gẹ́ bí. wọ́n tó yẹ ní 50 ọdún bí 100. àwọn ọmọ pílínsí ni wọ́n. ẹrù bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni a rí wọn dáadáa ni. bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ kí n láǹfààní láti gbóhùn lẹ́nu ẹnìkejì tí a jọ wà lórí ètò yìí ẹ bá dákọ fún ọmọ Nàìjíríà. orúkọ mi ni ẹ súnmọ́ kíní dáadáa. orúkọ mi ni Adéfisàn Adéwọlé. ń bolẹ̀ tí ń bọ̀. à ń bọ̀ láti ìlú Òṣogbo láàárọ̀ à ń bọ̀ ní ìlú Ilé Ifẹ̀. ẹ̀yin wà nù ọkọ̀ ni àbí wọ́n sọ fún yín. mo wà ń bẹ̀ mí gangan ni ẹni tí wọ́n wọ́ bọ́lẹ̀ ní inú mọ́tò èmi lẹni tán wọ́ bọ́lẹ̀ ní nǹkan bíi. sẹ́ẹ̀sì bá yàn jà tẹ́lẹ̀. mi ò bá ẹnikẹ́ni jà mi ò kí so ní jàgídíjàgan ìránṣẹ́ Ọlọ́run ni mí. ìpàdé àdúrà ló kó wa papọ̀ tí a fi lọ sí Òṣogbo ní alẹ́ àná ìgbà tá à ń padà bọ̀ ó ti tó nǹkan bíi ìṣẹ́jú 6 kí aago 6 ó lù ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ nítorí èmi sì kí dráìvà pé ẹ kú iṣẹ́ o mo dẹ̀ wojú fóònù mi yẹn mo kàn á rí iná tó tàn sí wa láti ọ̀kan iná yẹn tóbi gan àwa rò pé báyà àwọn ọlọ́pàá ni dráìvà á ń láti slow down bó ṣe slow down báyìí wọ́n ti sáré wá sí ibi ọ̀dọ̀ tiẹ̀ wọ́n fẹ́ fa dráìvà bọ́lẹ̀ dráìvà náà ò gbà láti bọ́lẹ̀ wọ́n mú idà yẹn gùn gan wọ́n mú wọlé bíi pé kán sá ní ọwọ́ òun náà ń yẹ ọwọ́ tiẹ̀ ṣùgbọ́n mọ́tò ṣáà ń ṣiṣẹ́ slow síbẹ̀ àṣà ń pariwo Jésù Jésù Jésù. orúkọ mi ni Bímbọ́ so ní àárọ̀ yìí níbi tòsí àbíkọ́nà ní Òṣogbo nígbà yìí tó mo ṣe gbé báìkì lọ sáyé tó rò so báìkì tí mo wá gbé mi rìn jẹ́ púpọ̀ ní ọkùnrin kan náà dá báìkì dúró tó sọ wípé ayé tó ràn lòun náà lọ ó ṣàjókòó sí mi ní ẹ̀yìn tó yàtọ̀ jókòó sí mi lẹ́yìn mo padà yẹn wá tán wọ́n sọ wípé ọ̀nà ayé tó rò kan ní ìgbà sífà ìjọ ayé tó rò ní ìtọ́jú sẹ́yìn ni pé ṣé mo fẹ́ pariwo ni tàbí máa cooperate so èmi yẹn ṣàgbàmì yẹn mú mi kò ṣàpẹ́ adébi kẹ̀kẹ́ kí ni kórópè ó ṣàtì mí sínú kórópè yẹn àwọn èèyàn náà wà nínú kórópè yẹn bí a ṣe jókòó aṣá lọ agbé mi ibigbó Òṣogbo àbí Iléṣà ibi ọ̀nà Iléṣà yẹn ó kọjá ká tẹ̀lé Iléṣà gàdá àwọn igbó yẹn wọ́n ṣàmú nǹkan jáde wọ́n fi kan gbogbo lórí ó yẹ fi kàn mí lórí ó ṣe fi wọ́n kàn fi kàn mí náà ní orí wọ́n wá rìn díẹ̀ wọ́n wá sọ fúnra wọn wípé eléyìí máa ba iṣẹ́ jẹ́ o wọ́n béèrè pé lọ́wọ́ lọ́wọ́ mi mọ̀ pọ́ọ̀sì ni àwọn wọn kò gbowó kà mọ́ pọ́ọ̀sì ni wọ́n ṣe wá rìn díẹ̀ báyẹn mo sọ pé lè máa ba iṣẹ́ jẹ́ wọ́n ṣe tì mí bọ́ sílẹ̀ nìyẹn àti ibẹ̀ mo ṣàrà pálárápálá mo wọ mọ́tò dé Òṣogbo padà ṣùgbọ́n látàárọ̀ báyìí orí mi báyìí mi ìgbà rárá ìgbà bẹ́ẹ̀ kódà ní ìpín ìtẹ́ wọ̀ ṣe ní lórí ọgbọ́n mi ìgbà tó orí mi látàárọ̀. ẹ jọ̀ọ́ gbogbo àwọn tó bá wo fídíò yìí afẹ́kẹ́ bá wa sẹ́ndì fídíò yìí káàkiri ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣé ń wo yìí báyìí sìn láti pàtó tó dé bí báyìí ó lóun ò gbádùn orí òun ọ̀kadà àti kórópè ni wọ́n ń lò báyìí láti fi ṣiṣẹ́ láti kidnap àwọn èèyàn lóṣogbo dẹ̀ ni wọ́n ti pọ̀ gan báyìí
bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa send ẹ̀ káàkiri ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ẹ̀bẹ̀ nìkan èmi ń gbà ládùúgbà pé ní agbára Olúwa ní agbára Kristi orí ẹnì kọ̀ọ̀kan wa ò ní gbàbọ̀dè bíi pé orí rẹ̀ ò gbàbọ̀dè ni wọ́n ṣe já jùlẹ̀ nínú kórópè bórí ẹ̀ bá gbàbọ̀dè ni wọ́n máa gbé lọ wọ́n ti gbé àwọn kan lọ báyìí nísìn àtọkùnrin àtobìnrin wọ́n ní wọ́n kó inú kórópè yẹn so ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe wo fídíò yìí ẹ bá wa share rẹ̀ ẹ bá wa send láti ẹ̀ bá ẹnìkan àwọn kidnapper ti wọ Òṣogbo wọ́n ti wọ Òṣogbo wọ́n dẹ̀ pọ̀ tí wọ́n ṣe díẹ̀ lórúkọ Jésù orí wa ò ní gbàbọ̀dè o ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń wò yìí kò gbádùn orí ẹ̀ látàárọ̀ kò gbádùn orí ẹ̀. àná wa wà ní nàbà 46 so àwa Yorùbá wà ní nàbà 45 àwọn wà ní nàbà 46 náà Biafra pé àwọn náà sì tà àti lọ ìdápè ní UNP ò ní pé ẹ ti rẹ́dísà ara yín ní àgbáyé kí United Nations mọ̀ yìí pé ẹ̀yin èèyàn báyìí o láti Jẹ̀bà ní Kwara tó fi dé Ìlọ́kọjà ní Kogi tó fi dé Asaba ní Delta State gbogbo state mẹ́wẹ̀ẹ̀wá tí ń bẹ ní Lagos State Èkìtì Ọ̀ṣun Ondo Ọ̀yọ́ Ògùn gbogbo state mẹ́wẹ̀ẹ̀wá yìí ẹ ṣe tán láti fẹ́ parapọ̀ mọ́ ẹ̀yà ayọ̀ kan ṣoṣo torí pé the same language náà lájọ ń lò ní ilẹ̀ Yorùbá àṣetán láti fẹ́ máa lọ táfẹ́ sí pé ọmọ Yorùbá ni wá láti gba sàtífíkẹ́tì UNP òtítù pé àwa táwa lórílẹ̀‐èdè yìí a fẹ́ máa lọ àṣe Nàìjíríà mọ́ wọ́n wá kọ sínú rìpọ́ọ̀tù ń gbà yẹn pé àṣetán láti a lè lo flag wa anybody ló lè lo flag pé flag Yorùbá nation ni a lè máa lò láti gbà náà láti sọ 19 láti bẹ̀rẹ̀ sí í ṣe àwọn iṣẹ́ yìí ní agbára Ọlọ́run ibi tọ́rọ̀ wá dé dúró nísìnyí nídìí láti bá yẹn kankan jà mọ́ kínkínní náà ló kù tí a fi gba òmìnira ẹ sàmí. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wà nílé kínkínní náà ló kù láti gba òmìnira o. nígbàmú o. àwa dúpẹ́ púpọ̀ lérí ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ òkè òkun àbí. torí pé mo rí i pé ẹ dúró púpọ̀ láti àárọ̀ bí òjò ṣe ń rọ̀ Ọlọ́run jẹ́ máa padà sí. ìgbà tí Yorùbá nation náà bá dé Ọlọ́run jọ wáyé tí. tí ò bá ní jẹ́ kí Yorùbá nation ó ṣẹ ẹ wá àti ọba ìgbó bẹ́ẹ̀ tẹ́ bá ń gbọ́ wa lé tẹ́ wà nílùú diaspora Canada London America USA ẹ má nàka sí mi o ẹ ní asókè báyìí o gbogbo ẹ tí ò bá ní kí Yorùbá nation ó ṣẹ Ọlọ́run bá wa kílà rẹ̀ kó lójó ni. Yorùbá nation ẹ wá jọ wípé Allahumma ya Rabbi najini min adai innaka qaribu majibu asarabakum ayadukum aduwikum